Ẹ̀yin tèmi eléyìí tá mú wá lọ́sàn yìí ó lágbára o. Ẹ̀yin tẹ́ máa ní ti wá pọ̀jù pé ọ̀rọ̀bìnrin nìkan náà là ń mú wá, ọ̀rọ̀bìnrin nìkan náà là ń sọ kò kúkú rí bẹ́ẹ̀. Bẹ́yẹ bá ṣe lọ, òun làwa ń sọ̀kò ẹ̀, òun náà ni báwa ṣe ń ṣe kíní tiwa nìyẹn. Ìjọ́ tọkùnrin bá fọ́nbù dandan ni ká mú wá. Àwa ò ní fárí apá kan dá kan sí níbí. Fídíò eléyìí tá mú wá tẹ̀ ń wò lókè yìí, a máa fi ilẹ̀ máa gbọ́ lọ́rọ̀ lẹ́nu ọkọ àti ìyàwó. Arákùnrin àti arábìnrin ni wọ́n wá sílùú UK yìí, wọ́n dẹ̀ mú ọmọ dání. Nígbà tó dẹ̀ délùú yìí dẹ̀kẹ̀rẹ̀, mo rò pé ìyàwó ń tó fàjẹ́ láàrin wọn, ìyàwó expect pé kọ́kọ́ òun kó máa ṣe 24 hours job láì nísinmi rárá. Ọkọ dẹ̀kẹ̀rẹ̀ 12 hours shift. Ẹ̀yin èèyàn mi ṣe 12 hours shift ṣé kò tó ni? Ṣé kò tó díẹ̀ náà tó nù nǹkan ní nǹkan? Monday to Sunday tún lárákùnrin yìí ṣe. Àmọ́ arábìnrin ní pé kò tẹ́wọ̀n lọ́rùn bárákùnrin ṣe ṣe kí ni? Bó ṣe lé ọkọ ẹ̀ jáde ńlé nìyẹn, ọkọ ẹ̀ bá palẹ̀ mọ́ ọ̀rọ̀. Ó yá, ẹ wo fídíò ìfúnra ẹ̀ máa padà. You think I'm going to beg you to stay? Never. I will never beg you to stay because you are a lazy man. Oh, okay. You think as you want to tell me you are going, I will say, come and stay. You have to leave this house because you are not useful to me. But before you go, give me my spanking. I'm leaving the house. Before you go, you have to give me my spanking. You think I'm going to beg you to stay? Why will I beg you to stay? Because you are not useful to me. Your mates, they do. Monday till Saturday. Even on Sunday, I work. How many hour shift do they do for the Monday till Sunday? Sometimes 24 shift. 24 shift. I'm tired. Which one is 24 shift? Are you not supposed to do 34 shift? Not be your mate, they do 24-hour shift. You'll do 12-hour shift, do 5-hour shift. You will be complaining. Every time complaining. As might depend that you have the opportunity to work so hard and bring money. Monday to Sunday, whether they bring good money, you not go bring good money, come here, so they complain. Give me my spanking. You, I'm not feeling fine. Give me my spanking. Give me my spanking. Give it to me. And leave this house. Okay, think I'm begging to stay. Go. Take. And don't ever come back to this house. Don't ever come back to this house. I'm not coming back. Don't come back and go. Don't come back to this house. I'm not coming back. Go back. Go. I don't want to see me in this house again. Go. I'm not coming go. back. Leave here. Oh yeah, pack your thing for go and leave here. Nonsense. And I'm removing you from my dependents. Nonsense. Go. Think you are useful to me? You are not useful to me. Go. Oh yeah. Come. Go. Leave here. Go. I will not beg you. Go. Oh yeah, back my door. Go. Think I will beg you to stay. Nonsense. Tọ́ ẹ káàbọ̀ padà èèyàn bọ́ọ̀lù gbogbo alágbádùn fídíò. Bí ìyàwó ṣe lé ọkọ jáde kúrò nílé nìyẹn o. Ọ̀dọ̀ ọkọ ló fọwọ́ rẹ̀ kẹ́rù kúrò nílé látara pé ìyàwó yẹn kò tiẹ̀ fi ọkọ yẹn lọ́kàn balẹ̀ rárá, kò jẹ́ kó gbádùn rárá. Bọ́rọ̀ ṣe jẹ́, ìyàwó ni main applicant, ọkọ ni dependent. Eléyìí tó túmọ̀ sí pé anything tó bá ṣẹlẹ̀, ìyàwó ni main applicant, ọkọ. Ó túmọ̀ sí pé ìyàwó lè yọ ọkọ kúrò lórí kíní wọn, lórí kíní ẹ̀ tí ẹ pé wọ́n á dá ọkọ yẹn padà sí Nàìjíríà. Ẹ̀yin náà ṣàgbọ́nu fídíò yẹn. Arábìnrin ti sọ pé kó má gbàgbé pé òun ni main applicant o, dependent ni ọkọ. Ó túmọ̀ sí pé òun á pé ilé ńlá. The next action tarábìnrin yẹn fẹ́ take náà ni pé kóun pé ilé ńlá, pé kán yọ ọkọ òun kúrò lórí kíní òun. Wọ́n á dá arákùnrin yẹn, wọ́n á dá padà sí Nàìjíríà. Bó ṣe rí nìyẹn o, ṣé ti rí báyìí. Ẹ̀yin yọ wá, ẹ máa lẹ́yìn lára àwọn fídíò wa. Àwọn nǹkan tá à mú wá fún yín kò kí ń ṣeré. Ẹ má fa àwọn fídíò wa, ẹ má fi ṣeré. Ohun tó ń ṣẹlẹ̀ là ń mú wá fún yín. Kẹ́yìn náà kẹ́ bá lè fi kọ́gbọ́n. Kẹ́yìn náà kẹ́ má bá ṣerú àwọn mistake báyìí. Ẹ fẹ́ móbìnrin wá sílùú òyìnbó. Ó mú lọ di Ayélálá, ó mú lọ di Ṣàngó, ó kàn mú wá bẹ́ẹ̀ ni. Obìnrin máa ń tètè yàwọ́ nílùú òyìnbó gan. Obìnrin máa ń tètè yàwọ́ gidigidi gan ni. Wọ́n náà ṣáà rí àrà tárábìnrin tó fa arákùnrin yẹn dá. Tó wo fídíò yẹn, tó bá wo fídíò yẹn dáadáa, wàá rí parábìnrin ó tún fọ́ arákùnrin, ó tún fọ́ létí. Ṣé ó rí parákùnrin yẹn ò tó bẹ́ẹ̀? Ó wo ojú ẹ̀ báyìí pé àmọ́ arákùnrin ò lè ṣe kankan rárá. Kò tó bẹ́ẹ̀ láti gbọ́ sókè láti nu arábìnrin yẹn. Kò tó bẹ́ẹ̀ tó bá dánwò báyìí. In fact, lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ilé yá ni, lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Àmọ́ nísìnyí báyìí arábìnrin tí náà máa yọ kúrò lórí kíní òun o. Eléyìí tó túmọ̀ sí pé arákùnrin yẹn ó ń bọ̀ nílé nìyẹn, ilé yá fárákùnrin yẹn nìyẹn. Tọ́ ẹ̀yin yẹn wa. Ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo àwọn fídíò wa, tẹ́ ẹ̀ lẹ́ni, tẹ́ ẹ̀ kọ́gbọ́n méjì mẹ́ta náà àwọn fídíò wa. Torí kẹ́ bá lè kọ́gbọ́n, kẹ́ bá lè kẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ náà la ṣe mú àwọn kíní yìí wá. Torí jọ́ tí irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ sẹ́yìn náà, ẹ mọ̀ gbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé látara kọ́mẹ́ǹtì gidi, ìmọ̀ràn táwọn èèyàn gbà yín àti táwa náà sọ fúnra wa. Tí n bá padà wá gbọ́ pẹ̀lú fídíò mi, àwọn fídíò mi tó wò, tí n bá padà wá gbọ́ pé irú àwọn nǹkan báyìí ṣẹlẹ̀ sí wọ lẹ́yìn tó ti wo àwọn fídíò mi lóríṣiríṣi pẹ̀lú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílùú òyìnbó, àrà tóbìnrin fọkùnrin dá, àrà tọkùnrin fọbìnrin dá, tó wo àwọn fídíò mi tó kẹ́kọ̀ọ́ ń bẹ̀, tí wá jẹ́ kí irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ẹ. Brother mi, sister mi, kíbi tó bá wà, màá dìde wà ẹ wá báyìí. Màá kọ́kọ́ fún ẹlẹ́ṣẹ̀ mẹ́ta tó da, màá fún ẹlẹ́ṣẹ̀ mẹ́ta nígbàyà. Màá tó wá ṣe kíni, màá tún wá sẹ́ nígbò tó gbóná lẹ́ẹ̀mẹ́ta nígbàyà.
brain yẹn á wá reset dáadáa orí aṣẹ́ wà pé dáadáa nígbà yẹn tọ́ èèyàn wa ẹ bá like share kẹ́ comment náà kẹ́ follow wa tẹ́ bá ti follow wa kẹ́ lè máa jẹ gbádùn lọ́lọ́kanjọ̀kan ẹ má fi àwọn fídíò wa ṣeré ẹ lẹ́ni bẹ́ẹ̀ kò sí nǹkan bí ìta mú wa pé kẹ́yìn wa kẹ́ bá lè lẹ́ni bẹ́ẹ̀ náà nítorí pé kí ni ìrọ̀rùn gé òun náà ni ìrọ̀rùn ẹyẹ kí gbogbo akájọ máa gbé ìrẹ́pọ̀ ìrẹ́dùn kájọ máa kọ́ ọmọ olùbọ̀ nílùú òyìnbó tá a wà kò ń ṣèlú bàbá wa ìlú ìyá wa àwa náà àjèjì la jẹ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wa ti dán ọmọ nílùú ọ̀pọ̀lọpọ̀ wa ti gbàwé ìgbèlú síbẹ̀síbẹ̀ náà àjèjì náà sì ni wá àjèjì sí ni wá kí gbogbo wa ká wá ṣoríire ní nǹkan tá a fẹ́ máa gbọ́ síra wa nìyẹn pàápàá jùlọ àwọn òfin wọn tí wọ́n ń change nítorí àwọn ọ̀ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tẹ́ra àwòtọ́ yìí òun náà làwọn ìlú òyìnbó náà fi ń change àwọn òfin wọn torí ẹ̀ làwa ṣe mú wa káwọn èèyàn kan lè dẹ́kun wà bàjẹ́ kí wọ́n lè sinmi ìwà yìí torí ẹ̀ là ṣe mú wa ẹ̀yin náà ẹ kẹ́kọ̀ọ́ lára ilé ẹ̀yin abiyamọ ẹ̀yin ìyá ẹ̀yin màmá ẹ̀yin bàbá ẹ̀yin ni kẹ́jẹ́ kọ́rọ̀ yìí kálára kẹ́ share fídíò yìí ẹ má dágunlá ẹ share fídíò yìí kọ́mọ yín ọkùnrin tó fẹ́ mú ìyàwó wá sílẹ̀ òyìnbó kó kọ́kọ́ wo fídíò yìí náà kó lè kọ́gbọ́n ẹ̀yin obìnrin náà tí ẹ pé tẹ́ fẹ́ lọ mọ́kọ Nàìjíríà náà ẹ̀yin náà ẹ wo fídíò yìí náà kẹ́ bá lè kọ́gbọ́n dáadáa ṣẹ́yìn náà rí pé most cases obìnrin náà ló máa ń ṣẹlẹ̀ sí jù lọ́dọ̀ òun la ṣe ń tẹnu mọ́ fún wa ká kẹ́kọ̀ọ́ ká kọ́gbọ́n ní kẹ́ má mú obìnrin wa ṣùgbọ́n tẹ́ bá ti lè ṣe mí ní fi wú ẹnu sọ̀rọ̀ ń bí yìí ẹ̀yin náà lọ wọ àwọn fídíò wa kẹ́kẹ́